Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ òdùnbí, ṣe dáadáa ni a bá gbogbo lé. Ǹjẹ́ ẹ ti gbọ́ lórí àwòrán tẹ́ ń rí tẹ́ ń rí táwọn èèyàn tí wọ́n gbé ẹbọ yìí ó ti yé yín, ó ti dójú ẹ̀ báyìí. Ó ti dójú ẹ̀, àwọn ọmọ ìlú ti ṣe tán àti máa jà fúnra wọn. Wọ́n ní nǹkan tá a bá ní òun là ń ná ní. Nǹkan tí wọ́n ní lọ́wọ́ òun ni wọ́n fi ń jà yìí o. Kí ló ṣẹlẹ̀ gan tó fi jẹ́ wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé ẹbọ tí wọ́n ń gbé lọ sí iwájú ilé iṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ni o, ṣùgbọ́n ní agbègbè Ikorodu ibẹ̀ ni gbogbo eléyìí ti ṣẹlẹ̀. Ó ní àdúgbò tí wọ́n ń pè ní Ìmọ̀ta ní Ikorodu. Ẹ̀yin tẹ́ bá wà ní Ikorodu bí ẹ máa mọ àdúgbò yẹn. Ìmọ̀ta ni wọ́n pe àdúgbò yẹn. Fún àǹfààní àwọn tí wọ́n ń gbé ní Ikorodu wọ́n máa mọ ibi tí mò ń sọ. Now ó ṣẹlẹ̀ wípé àwọn ará àdúgbò kò síná. Wọ́n ní pé ní àdúgbò yẹn o pé ó ti ń lọ bí oṣù bíi mẹ́fà àwọn Nepa ò tanná fún wọn. Ó ti sú wọn, wọ́n láwọn ti pariwo títí for where wọn ò dá wọn lóhùn o. Ìdí rèé àwọn ọmọ ìlú wa wọ́n wá pàdé àpòpọ̀ pé òkè nǹkan tá a máa ṣe ń sìn ni pé since tó jẹ́ pé àwọn Nepa yìí wọn ò fẹ́ dá wa lóhùn, a máa tì wọ́n pa, a máa tilẹ̀kùn mọ́ wọn pa. In fact àwọn èèyàn lọ ti géètì pa ni o. Géètì ilé iṣẹ́ àwọn tó ń supply níná, tó ń supply wọn níná, wọ́n ti bẹ̀ yẹn pa. Lẹ́yìn tí wọ́n ti pa ṣẹ́ ń rí, wọ́n á ṣe wá ń gbé ẹbọ lẹ́yìn rí tó ń gbé lọ tó ń lọ jù sí ẹnu ọ̀nà yìí o pé ẹ ní wọlé sẹ̀, ẹ̀yin tẹ́lẹ̀ wà nínú ilé o, ẹ ní lè jáde. Ó ti yé yín, ó ti dójú ẹ̀ báyìí. Àwa ti ní pé ó níbi tí kinní yìí máa dé, olúkálùkù máa bẹ́ bọ́ta, olúkálùkù máa pariwo síta. Ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Abẹ́ẹ̀ rí nǹkan bí? Báwo làwọn èèyàn ṣe máa wà ládùúgbò fún odidi oṣù mẹ́fà kí wọ́n má rí iná? Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Tán bá tẹ̀ fẹ́ máa jẹ́ pé òkè o, wọ́n fẹ́ máa re epo sí jẹnẹrétọ̀. Owó á ti tán, gbèsè rè. Epo èlò lọ́mọ máa rà? Èlò ni 1 litre ń sìn? 900 naira. Epo mélòó ló máa rà sínú kẹ́ẹ̀gì tí ó máa tàn lójoojúmọ́? Èlò ló máa ná tó bá ra bí 10 litres? 9,000 kọ́ yẹn. 9,000 wàá máa ná 9,000 ní ojoojúmọ́. Kí èèyàn ná 9,000 lójoojúmọ́, at least èèyàn gbọ́dọ̀ charge fóònù náà. Wàá charge àwọn nǹkan kan tí tó bá tiẹ̀ fẹ́, tó bá sọ pé kí o fẹ́ fi iná sùn, ṣùgbọ́n tí fóònù yẹn bá lò ṣé ò ní charge ni? Wàá charge náà, àbí ojoojúmọ́ ló máa lọ máa bá àwọn ọ̀rẹ́ ẹ pé ẹjọ́ mo fẹ́ charge níbí báyìí. Àwọn tó lọ ń bá gan pé o fẹ́ charge, ṣé owó kọ́ làwọn yẹn náà ń ná ni? Ó ti wá yé yín. Ó ti sú àwọn ọmọ ìlú. Wọ́n ti sú àwọn ọmọ ìlú kan ògiri bá ṣe ń bá yín sọ̀rọ̀. Ìdí rèé tí wọ́n fi gbé ẹbọ jáde. Ẹbọ kàkà tó ń ka igun láyà òun ni wọ́n gbé jáde tí wọ́n lọ gbé sí iwájú ilé iṣẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn awúyéwúyé òun la ti ń gbọ́. Àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi tó ń pariwo pé ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. Nǹkan tẹ́ ń ṣe gangan, nǹkan tó yẹ kẹ́ ṣe fún wọn nìyẹn. Ṣe bí wọn ò fẹ́ gbọ́n ni. Ẹ ti bẹ̀ yẹn pasẹ̀. Kò sẹ́nibọ́dì tó máa wọlé, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò sẹ́nikẹ́ni tó máa jáde. Ojú wọn máa já, wọ́n á mọ̀ wípé kò ń ṣe ṣeré. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde tán pa pé ní gbogbo àdúgbò Ikorodu yẹn pé kò sí nọ́mbẹ̀ o, pé wọn ò parọ́ o, pé kò sí nọ́mbẹ̀. Àwọn kan tẹ̀ ń dárúkọ àdúgbò kan, wọ́n ní Odógúnyán náà ń pè bẹ̀yẹn. Ní Ikorodu, àwọn tó ń gbé ní Ikorodu wọ́n máa mọ àdúgbò yẹn. Wọ́n ní àdúgbò kan wọ́n ń pè ní Odógúnyán, pé àwọn yẹn gan wọn tiẹ̀ níná rárá. Wọ́n tún dárúkọ àdúgbò kan, wọ́n ní Ìta Olúwo, pé kò sí iná gbogbo bẹ̀ yẹn náà. Àwọn kan tẹ̀ dárúkọ àdúgbò, wọ́n ní pé ní Ìmọ̀ta yẹn pé wọ́n tiẹ̀ rí iná fún wọn rárá. Wọ́n dárúkọ Èbúté, wọ́n dárúkọ Ìbèṣè. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ikorodu bí àdúgbò yẹn ẹ máa mọ ibi tí à ń sọ. Lọ́wọ́ yìí ariwo táwọn èèyàn ń parí o. Ìdí rèé tí wọ́n fi gbé ẹbọ. Ó ti dójú ẹ̀. Oríṣiríṣi náà ni a ti ń gbọ́. Àwọn kan tẹ̀ ń pariwo pé ẹbọ tẹ́ ń gbé yìí ṣe gbé lọ sí ilé iṣẹ́ wọn gangan. Ẹ lọ bá wọn ní headquarter wọn gangan, ibẹ̀ lẹ kẹ́ gbẹ́bọ yìí lọ. Pé torí pé táwọn headquarter ò bá fún wọn ní àwọn irinṣẹ́
tí wọ́n ní láti lò láti múná wá àwọn eléyìí ò ní ní ṣùgbọ́n àwọn kan pa pé ṣebí ìgbà náà àwọn lè máa ń rán wá tán wá ń já iná àwọn gangan ni àwọn nídìí àti gbé ẹbọ sí iwájú géètì wọn ariwo ẹ̀ ní gbogbo wọn pa tẹ́ ń wò yìí tí ẹ̀ ń rí wọn tẹ́ ń pariwo pé láyé pé ànígbà pé gbogbo ẹ̀ máa dàrú ni àwa ti pariwo títí pé láìpẹ́ láì jìnnà sẹ́ ìlú yẹn máa dáa nítorí wípé ẹmọ̀dínà gbogbo àwọn tí wọ́n ń dákẹ́ látijọ́ yìí everybody tó ń dákẹ́ pé kò kàn mí o olúkálùkù ti ń jáde ń sìn olúkálùkù ti ń pariwo pé láyé ànígbà kò gbọ́dọ̀ máa lọ báyìí kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ báyìí wọ́n ti ń jáde pé lọ́wọ́ yìí a máa da gbogbo ẹ̀rú ni tí olúkálùkù bá ti ń jáde tẹ́ bá ti ń pariwo wọn síta a máa mọ ibi tá à ń lọ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn everybody ló ń affect o ká tó wá owó oúnjẹ ká tó ṣẹ̀ṣẹ̀ máa wá owó school ẹ máa wá owó school ẹ ṣẹ̀ṣẹ̀ máa tún máa wá owó tẹ́ fi máa repo sí generator ẹ máa ṣe máa wọ́ owó tẹ́ máa repo sí generator tẹ́ máa fi máa power iná èèyàn mélòó ni ó ní irú owó bẹ́ẹ̀ lọ́wọ́ láti ẹni pé kí àwọn kan ò tiẹ̀ lè afford generator ṣùgbọ́n ṣé wọn ò ní charge fóònù ni wọ́n fẹ́ ní káwọn lọ sọ́dọ̀ bọ̀dá alágbájá tó jẹ́ neighbor wọn káwọn lọ charge tí bọ̀dá alágbájá bá ti charge tí bọ̀dá alágbájá bá rí pé ó dà o kò máa sówó mọ́lẹ̀ ṣèbí bọ̀dá alágbájá náà máa pa generator ìdí rèé tí everybody ṣe ní láyé kàkà kí àwọn ará bíi kí wọ́n ní sinmi tí ìyá màmá jẹ wá kò sí wàhálà a máa jọ da gbogbo ẹ̀rú ni ṣùgbọ́n àwọn èèyàn ní wọ́n lágbára o àwọn èèyàn lẹ́nu ṣá wọ́n láyà wọ́n lọ gbé ẹbọ kàǹkà ni pé lọ́wọ́ yìí òun náà lẹ́ ń wò yìí tí wọ́n gbé sí iwájú géètì wọn pé kò sẹ́nibọ̀dì tó máa wọlé sẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́nikẹ́ni tí ó máa jáde lọ́wọ́ tí gbogbo àjọ kò sí a máa da gbogbo ẹ̀rú ni ẹ̀yin ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ because kò ní da kí àwọn èèyàn wà nínú òkùnkùn kódà òkùnkùn yọmọ ọmọ ọlọ́run torí ọlọ́run ẹ wá nǹkan ṣe sí àdúgbò yẹn a mọ̀ pé nǹkan tí ẹ lè ṣe ni bó ṣe wà yẹn náà a mọ̀ pé tí ẹ bá fi lè jẹ́ kí wọ́n mọ̀ pé ókè báyìí ló nǹkan tó ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a máa fix it at least ọkàn wọn á balẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń sọ nísìnyí ni wípé kò tẹ̀ sẹ́nibọ́dì tó ń sọ anything fáwọn àwọn ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so ìdí rèé táwọn fi gbéra pé kò sí wàhálà since tó yẹ pé kò sẹ́nibọ́dì tó fẹ́ bá wa sọ anything kò no coordination kò sẹ́ni káwa náà ká gbéra àkànlé wa báyìí because bó ṣe wà yẹn 6 months lọ́yìn sọ̀rọ̀ tán bá tún dákẹ́ sí another 6 months lè wọ́ ó máa pé ọdún kan kẹ́ tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ ọdún méjì ọdún mẹ́ta wọ́n ti gbàgbé àdúgbò yẹn nìyẹn ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi jáde pé láyé sẹ́ ànígbà bọ́ rèé àfi kí Elédùà kó ṣàánú wa ni o àníríì jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí a ó máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ láàní dé bá ó dàbọ̀.